ẹ̀tù ènìyàn nínú lọ́lúwa wí sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù. Ẹ̀tù ènìyàn nínú lọ́lúwa wí sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù. Sọ fún pé ogun jíjà rẹ̀ ti tán. Dédé rẹ̀ adarí àṣedédé rẹ̀ jìyọ. Sọ fún pé ogun jíjà rẹ̀ ti tán. Dédé rẹ̀ adarí àṣedédé rẹ̀ jìyọ. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Pẹ̀lú ayọ̀ ọkàn mo wí pé ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo fọ́kọ rẹ̀. Ògo fọ́kọ rẹ̀. Ògo forúkọ Olúwa. Ògo fọ́kọ rẹ̀. Ògo fọ́kọ rẹ̀. Ògo forúkọ Olúwa. Ní orúkọ Jésù. Àmín Jésù. Ní àṣẹ ńlá ti Jésù. Àmín. Ní ọlá ńlá ti Jésù. Àmín. Ọlọ́run wa gbé yín ga. Ṣeun Olúwa. A dá gbogbo ògo, gbogbo ọlá, gbogbo òyìn, gbogbo ìgbéga fún orúkọ mímọ́ ńlá yín. Nítorí pé ẹ̀yin nìkan ni ẹ wà lọ́run tẹ́ ń ṣe ohun tó wù yín. Olú ẹ gbà ọpẹ́ wa. Àmín Jésù. Olúwa ẹ gbà yín wa. Àmín Jésù. Fún àánú yín tó gbé wa ró láti wá sórí àkọ́tún ètò Onihinrere Sioni lónìí. Olú ẹ gbà ọpẹ́ wa. Àmín Jésù. Ẹ̀mí mímọ́ ẹ gbà yín wa. Àmín Jésù. Ẹ̀ṣẹ̀ tó bá wa dúró lónìí, Olúwa ẹ dáríjì wa. Àmín. Nínú ọ̀rọ̀ rẹ lónìí lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ ẹ gbé wa dìde. Àmín Jésù. Nínú ọ̀rọ̀ rẹ adániwáyé, ó yá ẹ wò wá sàn. Àmín. Nínú ọ̀rọ̀ rẹ ẹ̀mí mímọ́ ẹ rà wá padà. Àmín. Nínú ọ̀rọ̀ rẹ jẹ́ ká rí ojú rere yín. Àmín Jésù. Nínú ọ̀rọ̀ rẹ jẹ́ ká rí ọlá yín. Àmín. Gbogbo ọkàn tó ń kún lọ lórúkọ Jésù, ẹ wò wọ́n sàn. Àmín. Gbogbo ọkàn tó ń ṣubú lọ, ẹ̀mí mímọ́ ẹ fọ̀rọ̀ gbé wọn ró. Àmín Jésù. Gbogbo ọ̀rọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ ọkàn tó ṣáko lọ lórúkọ Jésù, ọ̀rọ̀ yín ẹ fi wá wọn rí. Àmín. Àánú yín jẹ́ kó wà pẹ̀lú wa lónìí. Àmín. Ògo yín jẹ́ kó rọ̀gbà yí wa ká. Àmín. Jẹ́ ká rí ọlá rẹ. Àmín. Jẹ́ ká rí ògo rẹ. Àmín. Ẹ dá wa ní ìdè. Àmín. Ẹ tú wa sílẹ̀. Àmín. Ẹ rà wá padà. Àmín. Jẹ́ ká rí ojú rere lónìí. Àmín Jésù. Láti inú ọ̀rọ̀ yín ṣàwárí ògo ayé wa fún wa. Àmín Jésù. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Bàbá wa mọ́lẹ̀ pẹ̀lú agbára wọn. Ọpẹ́ ni f'Olúwa tí kò jẹ́ kí tèṣù borí. Ọpẹ́ ni f'Olúwa, ọba wa olóore àṣekà. Kábíyèsí rẹ̀, àfọpẹ́ fún Jèhófà tó gbà wá lọ́wọ́ ọ̀tá. Adúpẹ́ Olúwa. Àmín. Àmín. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun, àrí ìró àlá, ológo dídán, ẹlẹ́rù níyìn fún àánú àti ojú rere tó fi gbé wa ró láti wá sórí àkọ́tún ètò Onihinrere Sioni lónìí láti wá fún rere ọ̀rọ̀ rẹ̀. Á sì kí gbogbo ẹ̀ ní ènìyàn káàkiri níbikíbi tí ẹ ti ń wò wá, ẹ̀yin tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́, ẹ̀yin tẹ́ sì máa wò wá, ẹ̀yin tẹ́ pẹ́ tẹ́ máa ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà, ẹ̀yin tẹ́ máa ń pè wá lórí fóònù, tẹ́ máa ń gbàdúrà fún wa, ẹ̀yin tẹ́ tún tọ́lọ́run tún máa ń lò láti gbà wá lámọ̀ràn lórúkọ Jésù. Mú kí ní ìkí ọmọ Ọlọ́run lórúkọ Jésù lónìí gbogbo ayójúmọ̀ rí ìdáǹdè. Àmín Jésù. Lórúkọ Jésù a ó rí ìdùnnú. Àmín Jésù. Olúwa tuntun rán wa wá lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí alààyè ọkàn. Oore ọ̀fẹ́ la ní láàárín àwọn ogunlọ́gọ̀ ìránṣẹ́ Ọlọ́run láti wá sọ̀rọ̀ ìgbàlà rẹ̀, láti wá sọ̀rọ̀ ìdáǹdè rẹ̀. Nítorí pé ọ̀rọ̀ Olúwa sọ wípé ẹ tu àwọn ènìyàn mi nínú,
ẹ sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù kí ẹ ké sí wípé ogun jíjà rẹ̀ tán lórúkọ Jésù. Ogun jíjà rẹ̀ tán. Àmín Jésù. Mo ní ogun jíjà rẹ̀ tán. Àmín Jésù. Ìbànújẹ́ rẹ̀ tán. Àmín Jésù. Ẹkún rẹ̀ tán. Àmín. Ìpayín keke rẹ̀ tán. Àmín Jésù. Ìrònú rẹ̀ tán. Àmín Jésù. Ìbànújẹ́ rẹ̀ tán. Àmín Jésù. Àánú Ọlọ́run alààyè yóò jùmọ̀ gbé gbogbo wa Àmín Jésù. ara nínú Olúwa. Ọlọ́run ti ẹnu ọba Hezekiah sọ ọ̀rọ̀ alágbára kan jáde. Ọlọ́run ti ẹnu ọba Hezekiah pa òwe kan, òwe tó lágbára kan. Nínú òwe yìí ni Ọlọ́run tuntun mú ohun mìíràn tó o nílò fún ọdún 2025. Ohun mìíràn tó o nílò láti fi rin ìrìn àjò ọdún 2025. Nínú òwe ńlá yìí ni Ọlọ́run ti mú jáde lórúkọ Jésù. Ohun yẹn Ọlọ́run yóò fi lé ọ lọ́wọ́. Àmín Jésù. Gbọ́ dáadáa nínú ìrìn àjò ọdún 25 mo sọ ní program tá a ṣe gbẹ̀yìn. Mo wí pé ara ohun tí o nílò lọ́dún 2025 yìí a ò ní ṣaláì la àwọn nǹkan kan tàbí la àwọn àdójúkọ kan tàbí òmíràn kọjá. Ṣùgbọ́n lára nǹkan tá a nílò òun ni ọ̀rọ̀ ẹ̀rí yẹn sì gbọ́dọ̀ jẹ́ fún orúkọ Ọlọ́run alààyè nìkan. Ọlọ́run tún fẹ́ mú ohun mìíràn jáde lára nǹkan tí èmi àti ìwọ tí a nílò fún ìrìn àjò ọdún 2025. Ọ̀rọ̀ náà jáde nínú òwe agbára kan tí ọba Hezekiah tó pa, òwe agbára kan tó pa tó fi ránṣẹ́ sí wòlíì Àìsáyà nínú ìwé àwọn ọba kejì orí 19 ẹsẹ̀ 3 ẹ kàwé. Wọ́n sì wí fún un pé. Wọ́n wí fún un pé. Báyìí ni Hezekiah wí. Báyìí ni Hezekiah wí o. Ọjọ́ òní. Ọjọ́ òní. Ọjọ́ wàhálà ni. Ọjọ́ wàhálà ni ò ní rí wàhálà. Àmín Jésù. Ẹ kàwé. Àti ti ìbáwí. Àti ti ìbáwí ò ní rí ìbáwí Ọlọ́run. Àmín Jésù. Àti ẹ̀gàn. Àti ẹ̀gàn lórúkọ Jésù ò ní rí ẹ̀gàn. Àmín Jésù. Ẹ kàwé sà. Nítorí tí. Àwọn ọmọdé ojú ibi. Àwọn ọmọdé ojú ìbí. Ẹ kàwé. Kò sì sí agbára láti bí. Kò sì sí agbára láti bí. Hallelujah. Hallelujah. Níbi tá a kàyẹ́ bá mi kà dáadáa lọ́pọ̀ ìmọ̀ àti pàdé wọn. Nítorí pé àwọn ọmọdé ojú ìbí kò sì sí agbára láti bí. Hallelujah. Hallelujah. Ọjọ́ òní, ọjọ́ ẹtúnmọ̀ ẹ̀kàsà. Wọ́n sì wí fún un pé. Wọ́n wí fún wòlíì Àìsáyà pé. Báyìí ni Hezekiah wí. Báyìí ni ọba Hezekiah wí. Ọjọ́ òní. Ọjọ́ òní. Ọjọ́ wàhálà ni. Ọjọ́ wàhálà ńlá ni. Àti ti ìbáwí. Àti ti ìbáwí. Àti ẹ̀gàn. Àti ẹ̀gàn. Nítorí tí. Àwọn ọmọdé ojú ìbí. Àwọn ọmọdé ojú ìbí. Kò sì sí agbára láti bí. Kò sì sí agbára láti bí. Hallelujah. Hallelujah. Lórúkọ Jésù agbára tó fi bí àyànmọ́ ògo rẹ ní ọdún 2025 yìí lórúkọ Jésù ọ̀run gbé wọ̀. Àmín Jésù. Èdè ká gbàdúrà Ọlọ́run agbára tí wọ́n fi bí àyànmọ́ ògo mi ní ọdún 2025 yìí adániwáyé gbé wọ̀ ní àdúrà. Ní orúkọ Jésù. Orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́. Ayérayé. Agbára tí wọ́n fi bí àyànmọ́ ògo mi. Agbára tí wọ́n fi bí àyànmọ́ ògo mi. Àyànmọ́ ìṣerere mi. Lórúkọ Jésù adániwáyé gbé agbára náà wò mí lónìí. Jésù ọmọ Ọlọ́run bí agbára náà lò mí lónìí. Jésù ọmọ Ọlọ́run bí agbára náà wò mí lórúkọ Jésù. Agbára tí wọ́n fi bí àyànmọ́ ògo mi ní ọdún 2025. Adániwáyé Olúwa gbé wọ̀ mí láti bí àyànmọ́ ògo mi. Àmín Jésù. Nítorí tí àwọn ọmọdé ojú ìbí kò sì sí agbára láti bí. Hallelujah. Hallelujah. Ọ̀rọ̀ yìí jáde lẹ́nu ọba Hezekiah ọba ilẹ̀ Júdà nígbà tí ọba Asiria ránṣẹ́ ìhalẹ̀ tọ́ba tó ránṣẹ́ ìhalẹ̀ ogun sí pé ọ̀rọ̀ yìí sì jáde lẹ́nu ọba Hezekiah nítorí pé ó sọ fún wòlíì Àìsáyà wípé ogun ń bọ̀ o, ìtìjú ń bọ̀, ẹ̀gàn ń bọ̀, ìbáwí ń bọ̀, ṣùgbọ́n orílẹ̀-èdè wa ò ní agbára ní irú àkókò báyìí láti kojú ogun bẹ́ẹ̀. Gbọ́ ogunkógun tó borí rẹ lórúkọ Jésù, ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan bá wọn bá yóò kojú rẹ fún ọ. Àmín Jésù. Wọ́n ní ogun rírí, ogun àìrí, ogun tó kojú rẹ nítorí pé o wà ní ipò tí ò ní agbára. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ wípé àwọn ọmọ wọn dé ojú ìbí kò sì sí agbára láti bí. Ogun tó kojú rẹ ní irú àkókò yìí lórúkọ Jésù adániwáyé kojú orú ogun bẹ́ẹ̀ Àmín fún ọ. Jésù. Ọba Hezekiah ọba tilẹ̀ Júdà ó pariwo, ó ránṣẹ́ sí wòlíì wípé ẹtúmọ̀ ẹ̀ka lẹ́ẹ̀kan sí o. Wọ́n sì wí fún Wọ́n wí fún ọba pé báyìí ni Hezekiah wí. Ọjọ́ òní. Ọjọ́ wàhálà ni. Àti ti ìbáwí. Àti ti ìbáwí gidi. Àti ẹ̀gàn. Nítorí pé àwọn ọmọdé ojú ìbí. Kò sì sí agbára láti bí. Hallelujah. Hallelujah. Ọjọ́ ìbáwí ni nítorí pé ogun ń bọ̀.
ọjọ́ ẹ̀gàn ni nítorí pé àwọn akóni ní ìgbèkùn àwọn afipájẹni níyà wọ́n ti súnmọ́ wa tán. Ọjọ́ ìbáwí ni nítorí wípé àwọn ọmọ dé ojú ìbí láti bí àyànmọ́ láti bí ìṣerere ṣùgbọ́n kò sí agbára láti bí gbogbo ibi tó ti ṣe aláìlágbára lórúkọ Jésù agbára ọ̀run kó gbé ayé rẹ lónìí. Mo ní gbogbo ibi tó ti ṣe aláìlágbára agbára ọ̀run kó gbé ayé rẹ lónìí. Wọ́n dé ojú ọ̀nà láti fi mú àyànmọ́ rere wọn ṣẹ ṣùgbọ́n kò sí agbára. Gbogbo àwọn àyànmọ́ tá a ti yàn fún wọn gbogbo ògo tó ti wà ní ayé wọn wọ́n dé ìpele tó yẹ kí àwọn nǹkan wọ̀nyí kó bẹ̀rẹ̀ sí jáde ṣùgbọ́n kò sí agbára. Gbọ́ ara ìdí tí pàtàkì tí ọba Ezekiah fi lo aláboyún gẹ́gẹ́ bí ohun àpẹẹrẹ ni wípé kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tí ó gbà wípé táláboyún bá ru oyún fún odidi oṣù 9 bó bá bí ní oṣù 9 gbogbo ayé akú kí oríire. Ṣùgbọ́n ní ìpele tí wọ́n dé yìí àwọn ọmọ wọn dé ojú ìbí ṣùgbọ́n agbára tí wọ́n máa fi kí wọn pé congratulation agbára tí wọ́n máa fi kí wọn pé kú oríire agbára tí wọ́n máa fi péjọpọ̀ bá wọn jọ ṣùgbọ́n agbára yẹn kò sí. Gbogbo ibi tó o ti dé ìpele láti fi ògo àti ọlá Ọlọ́run hàn gbogbo ibi tó o ti dé ìpele láti ṣe àṣeyọrí gbogbo ibi tó o ti dé ìpele tó yẹ káwọn èèyàn máa kí ọ kú oríire gbogbo ibi ṣùgbọ́n tí kò sí agbára tí ipá ò sí lórúkọ Jésù agbára Ọlọ́run alààyè kó wọnú ayé rẹ wá. Wọ́n dé ojú láti bí wọ́n dé ojú ọ̀nà láti bí ìṣerere ṣùgbọ́n kò sí agbára. Wọ́n dé ojú ọ̀nà láti bí ìṣerere ṣùgbọ́n agbára tó máa gbé ìṣerere yẹn jáde tó máa gbé ọlá yẹn jáde kò farahàn nínú ayé wọn kò sí. Ìdí nìyẹn tí ọba Ezekiah ṣe pariwo tọ̀ wòlíì Isaiah lọ pé àwọn ọmọ dé ojú ìbí kò sì sí agbára láti bí agbára ọ̀run kó wọnú ayé rẹ wá. Mo ní agbára ọ̀run kó wọnú ayé rẹ wá. Wọ́n dé ìkórìtà ìmúṣẹ ìlérí ọlọ́jọ́ pípẹ́ nínú ayé wọn ṣùgbọ́n kò sí agbára. Hallelujah. Kò sí agbára. Wọ́n dé ipò ìkórìtà ìmúṣẹ ìlérí ògo ọlọ́jọ́ pípẹ́ nínú ayé wọn ṣùgbọ́n kò sí agbára. Ẹ jẹ́ ká gbàdúrà Olúwa agbára ìmúṣẹ ìlérí ọlọ́jọ́ pípẹ́ fún ayé mi ní ọdún 2025 ó yá ẹ̀mí mímọ́ gbé wọ̀ ní àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ agbára ìmúṣẹ ìlérí ọlọ́jọ́ pípẹ́ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbé wọ̀ mí adániwáyé gbé wọ̀ mí lórúkọ Jésù gbé wọ̀ mí agbára tí máa fi mú ìlérí ìmúṣẹ ìlérí ọlọ́jọ́ pípẹ́ ní ayé mi Olúwa gbé wọ̀ mí ìlérí ọjọ́ pípẹ́ olúwàjọ dára fún mi agbára ìlérí ọjọ́ pípẹ́ lórúkọ Jésù Olúwa wa. Wọ́n dé ojú ọ̀nà àti ṣe àṣeyọrí àwọn ohun àṣepàtì rere gbogbo ṣùgbọ́n kò sí agbára. Bí wọn náà ṣe dé ojú ọ̀nà àṣepàtì ilé kíkọ́ tó kọ̀ọ̀kan síbẹ̀ tí kò sí ìrànlọ́wọ́ ó kàwé ṣùgbọ́n kò sí iṣẹ́. Mo ń sọ ọ̀rọ̀ ẹ̀yẹ kan lẹ́nìí èèyàn kó gba PhD 2 ṣùgbọ́n kò ní iṣẹ́. Ó di ojú ọ̀nà àti ìmúṣẹ ìlérí ṣùgbọ́n kò sí agbára. Gbogbo ibi tí agbára ti sọnù nínú ayé rẹ lórúkọ Jésù agbára Ọlọ́run alààyè ó gbé ọ dìde. Àṣẹ ti gbé mi sókè mo ti dọmọ ológo àṣẹ ti gbé mi o àṣẹ ti gbé mi sókè mo ti dọmọ ológo nígbà kẹta àṣẹ ti gbé mi sókè mo ti dọmọ ológo. Hallelujah. Àṣẹ agbára kó gbé ọ sókè. Nínú ìgbéyàwó rẹ àṣẹ agbára kó gbé ọ sókè. Nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ àṣẹ agbára kó gbé ọ sókè. Nínú ìpè rẹ àṣẹ agbára kó gbé ọ sókè. Lórí iṣẹ́ rẹ àṣẹ agbára kó gbé ọ sókè. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló yẹ kó ti gba promotion di iṣẹ́ yẹn ṣùgbọ́n ṣe ló kàn tí ẹ̀ ń rákòrò níbẹ̀. Èyí tó ń ṣe gan kò tó nǹkan tó mú wọlé kò tó bọ́ ọ. Lórúkọ Jésù àṣẹ agbára Ọlọ́run alààyè kó gbé ọ sókè. Ará nínú Olúwa nínú ọdún 2025 òye mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá àbí ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn wípé ara nǹkan tá a nílò ní ọdún 2025 yìí láti ṣe àṣeyọrí òun ni ọ̀rọ̀ ẹ̀rí Ọlọ́run alààyè. Ṣùgbọ́n Ọlọ́run ọ̀gá àgbo tó rán mi wá láti sọ fún ọ lónìí wípé bí o bá fẹ́ rí ìmúṣẹ ìlérí ọlọ́jọ́ pípẹ́ tó fẹ́ rí ògo Ọlọ́run alààyè tó fẹ́ rí ìgbésókè Ọlọ́run alààyè tó fẹ́ kí ìdáǹdè ògo Ọlọ́run alààyè kó wọnú ayé rẹ wá gbọ́ dáadáa ara àwọn nǹkan pàtàkì tó o nílò fún ọdún yìí òun ni agbára. Kò ságbára tó dàbí ti Jésù kò ságbára tó dàbí ti Bàbá kò
ságbára tó dàbí ti Jésù. Agbára, agbára, agbára tó jágbára lọ. Agbára ló nílò náà di 2025. Ó wà lára àwọn nǹkan tó nílò láti lè rìnrìn àjò di 2025. Gbọ́ gbogbo àwọn àṣepá ti ṣẹ́ dédé gbogbo tó wà nínú ayé rẹ, gbogbo ibi tó ti dé ìpele tó lè kọjá, gbogbo ibi tó ti dé ìpele tá a ti dá ọ dúró, tí èpè ti dá ọ dúró, tí ègún ti dá ọ dúró, tí àsọtẹ́lẹ̀ ibi ti dá ọ dúró, tí ègún ìdílé ti dá ọ dúró, tí ègún ìpìlẹ̀ tó ti dá ọ dúró, tí ọ̀rọ̀ òdì ti dá ọ dúró, tí ìgbé ayé rẹ ti dá ọ dúró, tí ẹ̀ṣẹ̀ ti dá ọ dúró. Ohun kan tó o nílò láti fi lè ré kọjá ní ọdún 2025 òye, òun ni agbára Ọlọ́run kó wọnú ayé rẹ lọ. Jésù. Lord, you need power. And when I'm talking about power, I'm not talking about the power of money. Mi agbára owó kọ́ ni mo ń sọ nípa rẹ̀. Nítorí pé gbogbo la nílò owó fún, ṣùgbọ́n gbogbo kọ́ lówó lè ṣe. We need money for everything, but money cannot do everything. Hallelujah. Hallelujah. Tó bá yẹ pé agbára owó lè ṣe gbogbo ni, kò yẹ káwọn ọlọ́lá kan kú lórílẹ̀-èdè yìí. Kò yẹ kí wọ́n kú rárá. Ó yẹ kó máa fowó ra ẹ̀mí ni. Ó yẹ kó máa fi owó ra ẹ̀mí, kó máa fowó ra ẹ̀mí wọn padà. Ṣùgbọ́n tó máa ń sọ̀rọ̀ agbára tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀, mi ò sọ̀rọ̀ agbára owó, nítorí agbára owó lè fail. Agbára owó lè dojú tì yàn gbà mí. Àgbèyàn lè rí owó láti àyàn lè rí ìtìjú láti inú agbára owó. Tí bá ń sọ̀rọ̀ nípa agbára, mi sọ̀rọ̀ pa agbára ọgbọ́n, nítorí pé Yorùbá gan sọ wípé ọgbọ́n máa ń pa ọlọ́gbọ́n. Hallelujah. Yorùbá gan sọ wípé ọgbọ́n a máa pa ọlọ́gbọ́n. Mi sọ̀rọ̀ ọgbọ́n agbára ọgbọ́n o. Mi sọ̀rọ̀ agbára ọgbọ́n rárá o. Tí bá ń sọ̀rọ̀ nípa agbára, I'm not talking about the power of wisdom. I'm not talking about the power of wisdom. Mi sọ̀rọ̀ nípa agbára ìwé. Mi sọ̀rọ̀ nípa agbára ìwé, torí agbára ìwé máa ń useless nígbà míì. Kí láǹfààní ẹni tó ní masters méjì, tó ní masters mẹ́ta tí ò ríṣẹ́? Kí láǹfààní ẹni tó ní PhD méjì, tó ní PhD bẹ́ẹ̀? Ṣé Nàìjíríà gan lè sọ professor? Ṣé o nípa agbára ìwé gan ti useless báyìí? Agbára ìwé ti useless. So mi sọ̀rọ̀ nípa agbára ìwé, tí máa ń sọ̀rọ̀ nípa agbára. Mi ò sọ̀rọ̀ nípa agbára connection, nítorí pé béèyàn kan ní ayé jẹ́ odò, béèyàn kan ò ṣe kíni, béèyàn kan ò ní. Hallelujah. So even when you want to be connected with people, when you don't have what they have, you cannot belong to that campus. Hallelujah. So mi sọ̀rọ̀ nípa agbára connection lọ́wọ́lọ́wọ́ báyìí. Mi sọ̀rọ̀ nípa agbára ẹgbẹ́. Mi sọ̀rọ̀ nípa agbára ẹgbẹ́ ayé. Àwọn ẹgbẹ́ búburú ta ló ń join káàkiri. I'm not talking about the power of àwọn ẹgbẹ́ ta ló ń join káàkiri. Kọ́ ṣàlẹ̀ pé mi náà belong. Kọ́ lè mọ̀ pé mi náà wà ń bẹ̀. Àwọn tó join ẹyẹ lánàá, tó join ayé lánàá, tó jẹ́ gbogbo ẹ̀ lánàá, kí náà fi dà. Àwọn tó join àwọn ẹgbẹ́ búburú lánàá, ìwé mímọ́ sì jẹ́ kó yé wa wípé ẹgbẹ́ búburú ó bà ìwà rere jẹ́. Hallelujah. So mi ò sọ̀rọ̀ nípa agbára ẹgbẹ́, mi ò sọ̀rọ̀ nípa agbára ẹgbẹ́, mi ò sì sọ̀rọ̀ nípa agbára ogun, nítorí pé ogun gan máa fẹ́ lọ ẹni tó lóògùn nígbà míì. Hallelujah. Mo ń sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí mímọ́. I'm talking about the Holy Spirit. Mo ń sọ̀rọ̀ nípa divine power. Agbára tókè wá. Agbára tí ayé rẹ̀ ṣe kíni tó nílò. Lórúkọ Jésù. Agbára yẹn kó wọnú ayé rẹ̀ wá. Jésù. Mo ní agbára ẹ̀mí mímọ́ kó wọnú ayé rẹ̀ wá. Jésù. Ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Torí mo fẹ́ gbẹ̀rù lórí. Mo fẹ́ ṣẹ́gun nírìn àjò. Mo fẹ́ kọ́ tàdí tẹ̀ mọ́lẹ̀. Ẹ̀mí mímọ́ wọnú. So agbára yẹn ni Zikaya rántí pé agbára yìí kò sí. Àwọn ọmọdé ojú ìbí, ṣùgbọ́n agbára kò ṣe kíni kò sí. Ẹtún ìgbẹ́yẹ ká ẹgbẹ́ ẹtún ìgbẹ́yẹ ká. Wọ́n sì wí fún pé. Wọ́n sọ fún wòlíì Àìsáyà pé. Báyìí ni Zikaya wí. Báyìí ni ọba Zikaya wí. Ọjọ́ òní. Ọjọ́ wàhálà ni. Ọjọ́ wàhálà ni. Àti ti ìbáwí. Àti ti ìbáwí gidi. Àti ti ẹ̀gàn. Àti ti ẹ̀gàn. Nítorí tí àwọn ọmọdé ojú ìbí. Orílẹ̀-èdè wa dé ojú ìbí. Kò sì sí agbára. Kò sì sí agbára láti bí. Hallelujah. Kò sí yìí o. Ọdún yìí, bí wọn náà ṣe mọ̀ pé ọdún ìkọjá àyè ni. Kò ń ṣe ọdún ìkọjá àyè bó bá ti lágbára. Bó ti mọ̀ pé ọdún yìí kí la tún fẹ́ ṣe báyìí? Ibo la fẹ́ gbé gbà? Ibo la tún fẹ́ bẹ̀rẹ̀? Ibo la tún fẹ́ bẹ̀rẹ̀ sí ní mu? Nínú iṣẹ́ ìránṣẹ́, nínú ìpè, lórí àwọn ọmọ, lórí aya, nínú ìgbéyàwó rẹ, lórí àwọn okòwò tó dálẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́. O ti wò pé ọdún yìí, ṣé kìí ṣe ọdún ìtìjú báyìí? Lórúkọ Jésù, gbogbo ìtìjú tó fẹ́ bá àwọn ìrìnàjò lọ́dún yìí, lórúkọ Jésù, nípasẹ̀ agbára Ọlọ́run alààyè, lórúkọ Jésù níwájú rẹ, ìtìjú náà di òtún bá ń tẹ̀. Àmín Jésù. Mo ní agbára Olúwa ó gbé ọ̀rọ̀. Àmín Jésù. Ẹ̀sìkáyà sọ pé ọjọ́ ẹ̀gàn ni. Ọdún yìí ló ní pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀gá
ọ̀gá ògo, iná Olúwa ó yà ọ́ ya ẹ̀dá. Àmín Jésù. Ọdún ìbáwí ni lórúkọ Jésù, ìbáwí lórúkọ Jésù, iná Olúwa ó yà ọ́ ya lọ́dún yìí. Àmín Jésù. Wàá rí ire gbà. Àmín Jésù. Mo ní wàá rí ire gbà. Àmín Jésù. Ohun tó o nílò ní agbára, nítorí wípé ní ọjọ́ ìyẹn gangan ni Hezekiah ọba ọmọ pàtàkì agbára wípé ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ yìí, iṣẹ́ tí ọba yìí rán sí wa, ọba yìí, iṣẹ́ tó rán sí ọba Syria ránṣẹ́ sí wa yìí, bí a bá jókòó tẹ́tẹ́rẹ́ kò sí agbára fún orílẹ̀-èdè wa láti lè ṣẹ́gun rẹ̀. Nítorí náà ọjọ́ yìí ọjọ́ ìbáwí ni, àwọn ọmọ di ojú ìbí àyànmọ́ láti mú ìṣerere ayé wọn ṣẹ, ṣùgbọ́n kò sí agbára. Lórúkọ Jésù agbára Ọlọ́run ó gbé ọwọ́. Àmín Jésù. Lára nǹkan tó nílò lọ́dún 2025 òun ni agbára o. Òwe ni ọba Hezekiah pa fún wòlíì. Ṣé o pé àwọn bàbá aláyé jọ́ máa pa àrokò òwe, wọn kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀. Wọ́n máa ń pa àrokò òwe ránṣẹ́ sí ara wọn pé situation tí nǹkan tún wà níyì o, situation tí nǹkan tún wà níyì o. Tó bá sì ti pa òwe ránṣẹ́, àtẹni tó pa òwe, àtẹni tó fòwe ránṣẹ́ sí, wọ́n ti jọ mọ̀ kó tó ṣe kíni tó ń bára wọn sọ. Wọn kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀. Tó bá jẹ́ pé ọba Hezekiah gan ránṣẹ́ ni pé wọ́n ti fẹ́ pa wá tán o, ó ṣeéṣe káwọn ìlú gan ti wà nínú ìbẹ̀rù. Ó dà pé ikú ti dé nígbà tó di ìjọba gan ti ń bẹ̀rù. Ṣùgbọ́n òwe ló fi ránṣẹ́ sí ọba, sí wòlíì Isaiah wípé àwọn ọmọ dé ojú ìbí ṣùgbọ́n kò sí agbára láti bí. Gbogbo àwọn àyànmọ́ ògo tó ń lóyún rẹ̀ ní ọdún 2025, ṣùgbọ́n gbogbo tó ti lóyún ògo tó o sì nílò láti bí, agbára láti bí lórúkọ Jésù ọ̀run gbé wọ̀. Àmín Jésù. Gbogbo tó yẹ kí iṣẹ́ ìránṣẹ́ yín ti fọhùn, gbogbo tó yẹ kí ìpè yín ti dìde, gbogbo tó yẹ káyé yín ti gbèrú, gbogbo tó yẹ kó o ti ṣe rere, ṣùgbọ́n tí kò sí agbára Ọlọ́run ọ̀gá ògo tó máa ń gbé ìrànlọ́wọ́ dìde tayọ ọgbọ́n ìwé, tayọ ìmọ̀ ọgbọ́n, lórúkọ Jésù ọ̀run gbé wọ̀. Àmín Jésù. Ọgbọ́n ń pa ọlọ́gbọ́n o, àwọn kan ọgbọ́n wọn náà gbójúlé fún ìrìnàjò ọdún yìí, àwọn kan owó wọn náà gbójúlé, àwọn kan ìwé tọ́ka gba no I'm a master's holder no PhD mẹ́ta ni mo ní. Àwọn yẹn ìwé wọn náà gbójúlé, wọ́n máa fail lọ́dún yìí lọ́kọ́lẹ̀. Àwọn kan wà tẹ́ pé owó wọn náà gbójúlé, pẹ̀lú gbogbo owó tán ní náà wọ́n máa padà fail ni. Àwọn kan wà tẹ́ pé ọgbọ́n wọn náà gbójúlé náà pé tí máa ṣe business yẹn, tí máa kó 100,000 lélẹ́yìí, tí mo kó 30 million lélẹ́yìí, tí mo kó ṣùgbọ́n gbogbo rẹ̀ òfo ni. Ṣùgbọ́n ọba Hezekiah gbàgbọ́ wípé agbára tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ agbára látòkè ni, agbára tọ̀dọ̀ Ọlọ́run wá ni, agbára Ọlọ́run alààyè ni, agbára Ọlọ́run ọ̀gá ògo ni, agbára tí ojú kì í tì, agbára tí kì í ṣubú níwájú ọ̀tá, agbára tí àwọn Hébérù mẹ́ta nínú iná ìlórí sọ fún ọba wípé àwa mọ̀ pé Ọlọ́run tí àwa ń sìn ó lè ṣe kí ni, ó lè gbà wá lọ́dún yìí á gbà wọ́. Àmín Jésù. Pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ á gbà ọ́. Àmín Jésù. Ní fífún wọn lágbára mo ní á gbà ọ́. Àmín Jésù. Ní fífún wọn lágbára lórúkọ Jésù á gbà ọ́. Àmín Jésù. Ọdún agbára tí Èlíṣà tó gbàgbọ́ nínú rẹ̀ nígbà tó mú ìṣẹ́po méjì agbára ẹ̀ tán tó dé tí odò Jọ́dánù tó sọ wípé níbo ni Olúwa Ọlọ́run Èlíjà wà. Agbára yẹn là ń sọ̀rọ̀ nípa rẹ̀ o, mi ì sọ̀rọ̀ nípa agbára ayé o, mi ì sọ̀rọ̀ nípa agbára ẹgbẹ́ o, mi ì sọ̀rọ̀ nípa agbára ògùn, mi ì sọ̀rọ̀ nípa agbára gbẹ́rẹ́, mi ì sọ̀rọ̀ nípa agbára àmúmú, mò ń sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run ọ̀gá ògo. Lórúkọ Jésù agbára náà kó wọnú ayé rẹ wá. Àwọn ọmọdé ojú ìbí kò sì sí agbára láti bí. Lórúkọ Jésù agbára Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ lọ́dún yìí. Gbọ́ agbára tó rin wá, abájọ tó rin wá kan nínú ìjọ Kérúbù àti Séráfù sọ wípé ẹ̀mí agbára sọ̀kalẹ̀ fọwọ́ ìfẹ́ yí wa ká sinmi lé ìlérí rẹ, ká má ṣe ṣiyèméjì. Hallelujah. Lọ́dún yìí má ṣiyèméjì, agbára Ọlọ́run ni kò béèrè fún. Agbára ìdáǹdè, agbára àṣepé, agbára ìmúpadàbọ̀sípò, agbára tí Olúwa sọ wípé ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lẹ́yìn. So it's not agbára ẹ̀mí mímọ́ ṣe nǹkan tí ẹ̀kan máa sọ pé kán lè rò pé bí kíni pé when you receive that power you will receive the power through the Holy Spirit. So ẹ̀mí mímọ́ Ọlọ́run ni kò gbẹ̀bẹ̀ fún lọ́dún yìí. Ẹ̀mí mímọ́ yẹn ni ọba Hezekiah rántí wípé ó wà láàyè síbẹ̀, wípé Ọlọ́run ọba àwọn olúwa wà láàyè síbẹ̀, ògo rẹ̀ kò yí padà, ọlá rẹ̀ kò yí padà, kò sọ̀rọ̀ nípa agbára ara, kò sọ̀rọ̀ nípa agbára ọgbọ́n, kò sọ̀rọ̀ nípa agbára owó, kò sọ̀rọ̀ nípa agbára connection, kò sọ̀rọ̀ nípa agbára ògùn, kò sọ̀rọ̀ nípa agbára gbẹ́rẹ́, kò sọ̀rọ̀ nípa agbára ẹgbẹ́ búburú.
lórúkọ Jésù agbára tó o nílò láti fi bímọ àbí oyún ògo tó o ní lọ́dún 2025 òye lórúkọ Jésù adániwáyé ó gbé wáyé rẹ̀. You need power agbára lo nílò fún ìrìnàjò yìí lórúkọ Jésù Ọlọ́run ọ̀gá ògo yóò ràn ọ́ lọ́wọ́. Ilé wa gbọ́ ìlérí Olúwa o gbọ́ ìlérí Olúwa fún àwọn tó nílò agbára fún ọdún 2025 Psalm 29 verse 11 kí ló sọ? Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi àlàáfíà bùsí fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò sì fi àlàáfíà bùsí fún àwọn ènìyàn rẹ̀. Hallelujah. Hallelujah. Ṣé o gbọ́ ìlérí Ọlọ́run báyìí? Ṣé o gbọ́ ìlérí Ọlọ́run? Má bẹ̀rù, jẹ́ akin nínú Kristi nítorí pé ìlérí Ọlọ́run ọ̀gá ògo ni wípé òun yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀, ìyẹn ni fún àwọn tí kò ní agbára. Òun yóò sì tún fi àlàáfíà bùsí fún àwọn ènìyàn rẹ̀. Gbogbo bí tó ti ṣaláì lágbára lọ́dún yìí, agbára Ọlọ́run alààyè yóò gbé ọ̀rọ̀. Nítorí pé Ọlọ́run fún ara rẹ̀ ló ṣèlérí rẹ̀. Òun ló pinnu rẹ̀. Ohun tí Ọlọ́run bá sì ti pinnu ní ọkàn rẹ̀, kò sí ẹ̀dá kan tó lè yí padà. Òun ló fẹnu ara rẹ̀ sọ. Ọ̀rọ̀ tó bá sì sọ jáde, kò ní rán jáde láì ṣiṣẹ́ tí òun Ọlọ́run ọ̀gá ògo fún ara rẹ̀ rán láti sọ. Òun ló sọ wípé ẹ kàwé. Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi àlàáfíà bùsí fún àwọn ènìyàn rẹ̀. Kì í tún wá ń ṣagbára nìkan lẹ́yìn ìgbà tó bá fún ọ lágbára tán yóò tún fi àlàáfíà yóò fi tún fi bùsí fún gbogbo àwọn ènìyàn rẹ̀. Hallelujah. Hallelujah. Gbọ́ dáadáa pẹ̀lú ìlérí tí Ọlọ́run ṣe ó fi klọ́ọ̀sì kan sí o. Ó fi klọ́ọ̀sì kan sí o. Àbí kò fi klọ́ọ̀sì kan sí? Ó fi klọ́ọ̀sì kan sí. Òun yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Hallelujah. Hallelujah. Òun yóò sì fi àlàáfíà bùsí fún àwọn ènìyàn rẹ̀. Ṣé èèyàn Ọlọ́run ni ẹ? Tó bá wọnú ọdún 2025, ọba Ezekiah ti ilẹ̀ Judah, ó pariwo fún wòlíì Isaiah nítorí pé gbàgbọ́ pé èèyàn Ọlọ́run lòun. Ó sì gbàgbọ́ pé ibi tóun ránṣẹ́ lọ yẹn, Ọlọ́run ṣe kíni? Ó wà láàyè níbẹ̀. Wípé àwọn ọmọdé ojú bí o, kò sì sí agbára láti bí. Ṣùgbọ́n ìlérí Ọlọ́run fún ara rẹ̀ sọ wípé òun yóò fi agbára fún àwọn ènìyàn tòun. Kò sí bó ṣe wù kó le tó, kò sí oyún ògo tó o ní tó fẹ́ bí ní ọdún 2025 yìí, wàá bí nítorí pé òun máa fi agbára fún àwọn ènìyàn tòun. Òun sì máa fi àlàáfíà bùsí fún àwọn ènìyàn rẹ̀. Hallelujah. Ìkè wípé ṣé èèyàn Ọlọ́run ni ọ́? O nílò agbára láti rìnrìn àjò yìí. Wọ́n máa ń kọ ní kan wípé gbanigbani Jésù gbanilà. Gbanigbani Jésù jàre gbà mí. Ẹni tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ. Gbanigbani Jésù jàre gbà mí. So when you get to a particular point, ṣé èèyàn Ọlọ́run ni ẹ́? O fẹ́ kí Olúwa gbà ọ́. O nílò agbára láti bí àyànmọ́ ògo tó wọ́n ní fún ọdún 2025. Gbogbo àwọn proposal tó ti kọ sílẹ̀, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwo, mo fẹ́ ṣe lè, mo fẹ́ ṣe tọ̀hún. O nílò agbára, ṣùgbọ́n Ọlọ́run pinnu pé òun yóò fi agbára fún ọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ènìyàn tòun, jẹ́ ènìyàn Ọlọ́run ní ọdún 2025 yìí. Ṣé ọ̀rọ̀ ẹnu rẹ ó fi hàn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run? Ṣé ìgbé ayé ẹ fi hàn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run? Ṣé ìrìnsí ẹ fi hàn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run? Ṣé ibi tó ti ń rí ẹ, àwọn ibi tó ti ń rí ẹ, kó máa rí ẹ nílé bàbá Ìjẹ̀bú, kó máa lọ dúró káàkiri, kó máa rí ẹ nílé ọtí náà ti máa rí ẹ. Àwọn hallelujah. Àwọn àánú church ìjọ kan ẹlẹ́mìí jíṣẹ́ ipé wọ́n jíṣẹ́ fẹ́ èèyàn kan pé ègún tó ní ṣe pẹ̀lú bàbá ẹ̀ òun náà tuntun rawọ́ lé o. Ẹlẹ́mìí ò wá háìdí ẹ o. Aṣẹ́dẹ̀mọ̀ pé ìjọ sọ́ráfù ìjọ ẹ̀mí ni. Ẹlẹ́mìí ò ti wá háìdí ẹ o. Ó sọ wípé ṣé o mọ̀ wípé tẹ́tẹ́ títa ni bàbá ẹ̀ kú lé lórí. Ó ṣe òpóhùn náà nìwọ́n náà ti rawọ́ lé yìí. Ó lóun fi ń ṣe fàájì ni. Ó tún sọ lójú gbogbo òjò, ó lóun fi ń ṣe fàájì ni. Gba fàájì tó máa ba yí ẹ jẹ́. Fàájì tí ó da ìrìn àjò ẹrẹ́ rí. Fàájì tí ó ń jẹ́ kí orí ọwọ́ agbára Ọlọ́run láti lè bí àyànmọ́ ìṣeré ayé rẹ̀ ní ọdún 2025 òní. Lórúkọ Jésù Ọlọ́run yà ó yà. Àmín Jésù. Gbọ́ mo bá fẹ́ rí ọwọ́ agbára Ọlọ́run tó wá fẹ́ kí agbára Ọlọ́run tó nílò agbára láti bí àyànmọ́ ògo tó o ní ọdún 2025 wo ayé rẹ̀ dáadáa. Olúwa sọ pé òun yóò fi agbára fún àwọn ẹ̀ka bẹ̀rẹ̀sà, òun yóò fi agbára fún àwọn ènìyàn òun. Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi àlàáfíà bùsí fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi àlàáfíà bùsí fún àwọn ènìyàn rẹ̀. Àbí kó o jẹ́ ènìyàn Ọlọ́run nínú ìgbé ayé rẹ̀, jẹ́ ènìyàn Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀, jẹ́ ènìyàn Ọlọ́run nínú àwọn ènìyàn tó ń bá rìn, jẹ́ ènìyàn Ọlọ́run nínú ìrìn ẹsẹ̀ rẹ̀, jẹ́ ènìyàn Ọlọ́run. Kì í ṣe pé ká lọ sí chọ́ọ̀chì
ká kọrin ká jójó jẹ́ wo orílẹ̀-èdè wa lónìí, orílẹ̀-èdè tí ṣíṣàn fún wàrà àti fún oyin ó ti daṣálẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ ló ń ṣàn níbẹ̀. Hallelujah. So àwọn ènìyàn rẹ̀ nìkan ni Ọlọ́run ṣe ìlérí agbára fún láti bí àyànmọ́ ògo rere tó ní fún ayé wọn ní ọdún 2025 wípé láti ní ìpinnu ńlá òun yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Hallelujah. So bó bá fẹ́ ní bó bá fẹ́ kí ọwọ́ agbára Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ láti bí àyànmọ́ ògo tó o ní gẹ́gẹ́ bí ọba Hezekiah ti pariwo wípé àwọn ọmọ dé ojú ìbí, ẹ lọ sí àwọn ọmọ dé ojú ìbí kò sì sí agbára láti bí lórúkọ Jésù. Gbogbo ní ògo tó ní wàá bí dáadáa. Mo ní wàá bí lọ́dún yìí. Àwọn àṣepatì iṣẹ́ ire tó o ti ṣe, àwọn àṣepatì lórúkọ Jésù lọ́dún yìí wàá ṣàṣeyọrí. Gbogbo ìpè àti iṣẹ́ ìránṣẹ́ tó ń rákòrò tó ń kún lónìí tó ń fà lọ́la lórúkọ Jésù, tó o ti dé ìpele tó o ti fẹ́ fún ìyẹ́fò bíi ìdì tó o ti fẹ́ sáré tí kò ní rẹ̀ wọ́ lórúkọ Jésù, agbára láti ṣe bẹ́ẹ̀ ọ̀run gbé wọ̀. Gbogbo gbèsè ara àti tẹ̀mí tó o ti jẹ tó ti ń kó ìtìjú bá ọ nítorí wípé ọba Hezekiah sọ wípé ọjọ́ òní ọjọ́ ìtìjú ni, ọjọ́ wàhálà ni lórúkọ Jésù. Ọdún pàṣẹ wa gbá Ọlọ́run alààyè, gbogbo wàhálà rẹ ó dayọ̀ fún ọ, gbogbo ìtìjú rẹ ó dayọ̀ fún ọ. Jésù ìbẹ̀rẹ̀ kàlẹ́ ẹ̀kan sí. Wọ́n sì wí fún un pé wọ́n ránṣẹ́ sí wòlíì Àìsáyà, wọ́n wí fún wòlíì Àìsáyà pé báyìí ni Hezekiah wí. Báyìí ni ọba Hezekiah ṣàlàyé. Ọjọ́ òní ọjọ́ wàhálà ni o, àti ti ìbáwí o, ti ẹ̀gàn nítorí tí àwọn ọmọ dé ojú ìbí. Àwọn ọmọ dé ojú ìbí tó ti fẹ́ bí ògo, tó ti fẹ́ bí àyànmọ́ ìṣerere ayé wọn. Kò sì sí agbára láti bí. Hallelujah. Àti ti wọ́n bí àwọ̀ náà ti wá ti wọ́dún 2025 ṣùgbọ́n kò sí agbára ni kò béèrè fún. Bó o bá ti ń béèrè fún ọ̀rọ̀ ẹ̀rí Ọlọ́run alààyè lẹ́nu rẹ, ohun nǹkan mìíràn tó o nílò tí o lè gbé ọ̀rọ̀ gbọ́ dáadáa lọ́dún yìí, ojoojúmọ́ nìkan burú sí, ṣùgbọ́n a ò níṣẹ́ láì kojú àwọn ohun kan tàbí òmíràn nínú ọdún yìí, ṣùgbọ́n ohun tó o nílò agbára o Ọlọ́run mi kò lè dìbàjẹ́ o láéláé. Agbára o Ọlọ́run mi kò lè dìbàjẹ́ o láéláé. Agbára o Ọlọ́run mi kò lè dìbàjẹ́ o. Agbára ẹ kó wọnú ayé rẹ. Gbogbo agbára tó nílò láti rìn ìrìn àjò ọdún 2025 láti lè fulfill gbogbo purpose rere tọ́lọ́run ní fún ọdún yìí, àwọn àlá rere tó o ní àdó láti lè bí oyún àwọn àlá rere lórúkọ Jésù, ọ̀run gbé wọ̀. Agbára àti àwọn ìfàmìlíyàn tó o nílò lórúkọ Jésù, ọ̀run wọnú ayé rẹ wá. Mo ní ọ̀run fi fún ọ, ọ̀run fi ta ọ lọ́rẹ, ọ̀run fi gbé ọ ró. Olúwa ọ̀gá ògo fi gbé ayé rẹ ró. Wàá rí àánú gbà lọ́dún. Ẹ jẹ́ ká pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ẹ̀mí mímọ́, wí àwọn ọba kejì jẹ́ sọ wípé ọjọ́ òní ọjọ́ ẹ̀gàn ni nítorí pé àwọn ọmọ dé ojú ìbí kò sì sí agbára láti bí. Ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ẹ̀mí mímọ́, gbogbo ibi tí mo ti ní oyún ògo, gbogbo oyún ògo tí mo ní fún ọdún 2025, àdániwáyé fún mi ní àkọ́tún agbára láti bí àdúrà. Ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, àdániwáyé Ọlọ́run gbogbo àgbáyé, gbogbo ibi tí mo ti ní oyún ògo fún ìrìn àjò ọdún 2025 àdániwáyé Olúwa fún mi lágbára láti bí jáde. Olúwa fún mi ní agbára ńlá láti bí. Agbára ńlá láti bí Olúwa gbé fún mi. Lórúkọ Jésù. Ó yá fún mi ní agbára ńlá láti bí. Àjíǹde àti fún lágbára. Ẹ̀mí mọ́ fún mi ní agbára láti bí. Olúwa fún mi lágbára láti bí. Mo dé ojú ìbí báyìí. Agbára ńlá tí màá fi bí oyún ògo mi. Olúwa fi fún mi. Agbára tí màá fi bí oyún ìṣeré mi. Olúwa fún mi. Àmín Jésù. Mo ní èèyàn kan náà ní first. Ó wá ń sọ àwọn nǹkan tó fẹ́ ṣe fún ọdún 2025. Tó bá di January màá ṣe báyìí. Tó bá di February màá ṣe báyìí. Tó bá di March màá ṣe báyìí. Tó bá di wọ́n wò báyìí. Ìyẹn lè nílò. Àbí kò béèrè fún agbára. Olúwa nínú ọdún 2025 òye fi agbára rẹ gbénú mi ṣògo àdúrà. Ní orúkọ Jésù. Nínú ọdún 2025 fi agbára rẹ gbénú mi ṣògo. Lórúkọ Jésù. Fi agbára rẹ gbénú mi ṣògo. Mi ò gbọdọ̀ jẹ́ kòròfo. Fi agbára rẹ gbénú mi ṣògo. Agbára ńlá fi gbénú mi ṣògo. Agbára rẹ fi gbénú mi ṣògo.
lọ́dún 2025 fi agbára ńlá rẹ gbé fi agbára rẹ gbé mi ró, fi agbára rẹ ràn mí lọ́wọ́, fi agbára rẹ já mi nídìí, fi agbára ràn mí lọ́wọ́, fi agbára rẹ gbé mi ró, agbára àkọ́tún tí mo nílò láti ṣe rere, láti bí àyànmọ́ ìṣeré láyé mi. Mo dé ojú ìbí báyìí, fi agbára rẹ ràn mí lọ́wọ́. Àmì ńlá kan Jésù Olúwa wa. Iṣẹ́ mi gba agbára, ìpè mi gba agbára, iṣẹ́ ìránṣẹ́ mi gba agbára, ilé mi gba agbára, ìgbéyàwó mi gba agbára, owó mi gba agbára, ìdáwọ́lé mi gba agbára. Wá ní orúkọ Jésù, orúkọ Jésù ní wákàtí yìí, iṣẹ́ mi gba agbára, ìpè mi gba agbára, iṣẹ́ ìránṣẹ́ mi gba agbára, ìgbéyàwó mi gba agbára, ayé ọmọ mi gba agbára, ìgbéyàwó mi gba agbára, iṣẹ́ mi gba agbára, ilé mi gba agbára, ìdáwọ́lé mi gba agbára, lílọ bíbọ̀ mi gba agbára, ìfàmì oníyàn mi gba agbára, olú ẹran ayé mi lọ́wọ́. Jésù Olúwa wa, orílẹ̀-èdè wa gba agbára, ìdílé mi gba agbára, orílẹ̀-èdè mi gba agbára, ayé àwọn ọmọ mi gba agbára, gbogbo dáradára tó nílò agbára nínú ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí pé àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, pé Jésù. Ìjọ Ọlọ́run gba agbára, orílẹ̀-èdè gba agbára, ayé àwọn ọmọ mi gba agbára, ayé àwọn òbí mi gba agbára, ayé àwọn mi gba agbára, ìjọ mi gba agbára, ìjọ mi gba agbára, iṣẹ́ ìránṣẹ́ mi gba agbára, ìpè mi gba agbára, iṣẹ́ ìránṣẹ́ mi gba agbára, ìpè mi gba agbára, Jésù Olúwa wa, orúkọ Jésù, orúkọ Jésù, ní orúkọ Jésù, Ọlọ́run wa gbé yín ga, àfọpẹ́ fún yín, àfìyìn fún yín, fún oore ọ̀fẹ́ yín tó ti gbé wa ró lónìí láti lè ṣe rere lórí ètò tòní. Olú ẹgbà ọpẹ́ wa, ọ̀rọ̀ yín jáde sí wa wípé lára àwọn nǹkan tá a nílò láti lè ṣe rere ní ọdún 2025 nítorí pé ilé ayé ìyá yí agbára ni. Ẹ̀mí mímọ́ ni òun ni agbára jẹ́. Ẹ̀mí mímọ́ ó yá fún wa ní agbára. Bàbá fún wa ní agbára. Ẹ̀mí mímọ́ fún wa ní agbára. Ní àwọn ọmọdé ojú ìbí, ọba Ezekiah sọ̀rọ̀, ó ránṣẹ́ sí Àìsáyà wípé àwọn ọmọdé ojú ìbí, ó fi òwe bá Àìsáyà sọ̀rọ̀ wípé àwọn ọmọdé ojú ìbí, ó ní ọjọ́ òní ọjọ́ ẹ̀gàn ni, ọjọ́ ìtìjú ni, ọjọ́ ìbínú ni, ọjọ́ ìjìyà ni, nítorí pé a ti dé ojú ìbí báyìí ṣùgbọ́n kò sí agbára láti bí gbogbo ní ògo tó o ní láyé láti tó o nílò láti bí ṣùgbọ́n tí kò tí sí agbára láti bí, àwọn ìṣeré tó yẹ kó ti jẹ jáde ṣùgbọ́n tí kò sí agbára fún wọn láti jẹ jáde, lórúkọ Jésù ọ̀run kó fún wọn ní agbára. Agbára tó o nílò ọ̀run kó gbé wọ̀. Àwọn agbára ìpè, àwọn agbára iṣẹ́ ìránṣẹ́, àwọn agbára ìfàmìyàn tó yẹ kó ti máa jẹrọ ṣùgbọ́n tó yìí ń sùn, lórúkọ Jésù agbára ọ̀tun ọ̀run gbé wọ̀. Ó yá àwọn iṣẹ́ ìránṣẹ́, àwọn ìpè, àwọn ìgbéyàwó, àwọn ìdáwọ́lé, àwọn iṣẹ́ tó yẹ kó ti máa gbèrú ṣùgbọ́n torí pé kò sí agbára, lórúkọ Jésù agbára ó yẹ ẹgbà. Agbára Ọlọ́run kó gbé wa ró, kó gbé iṣẹ́ wa ró, kó gbé ìpè wa ró, kó gbé ìgbéyàwó wa ró, kó gbé ilé wa ró, kó gbé ìdáwọ́lé wa ró. A ó rí ògo Ọlọ́run. Ọdún yìí yóò jẹ́ ọdún ayọ̀ fún wa, yóò jẹ́ ọdún ìdùnnú, yóò jẹ́ ọdún àṣeyọrí. A ó rí ògo lò, a ó ṣe àṣeyọrí. Gbogbo ní ògo tó o ní lórúkọ Jésù, agbára láti bí ọ̀run gbé wọ̀. Ṣùgbọ́n agbára láti jí ènìyàn Ọlọ́run ọ̀run yóò gbé wọ̀. Wà á ṣe àṣeyọrí, wà á lo àlùyọ ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Olúwa ti fi rán ọ̀rọ̀ rẹ̀ tọ̀ wá wípé Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀, yóò sì tún fi àlàáfíà bù sí fún àwọn ènìyàn. Kìkì wípé ọwọ́ ara nǹkan tá a nílò láti ṣàṣeyọrí ní ọdún 2025 òun ni agbára. Without power you are wasting your time. Nítorí pé oníwà kan sọ, ó ní gba agbára rẹ wọ̀ mí o, ayé agbára la wà yìí o, agbára tọ́wọ́ ayé ò lè ká, Jésù Kristi gbára rẹ̀ wọ̀ mí. Nígbà tó ṣé ó wá ṣeéṣe kọ́lẹ̀ wá gba iye agbára, kò ṣeéṣe àfi kí ìwọ náà ṣe kíni kò kún fún agbára. Lórúkọ Jésù agbára Ọlọ́run yóò gbé ọ. Àmín Jésù. Ohun tó o nílò yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀rí, ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ̀rí a sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́jọ́ sí ọ̀rọ̀ ẹ̀rí. Let the word of testimony of God comes out of your mouth in this 2025. Another thing you need to succeed in this 2025, in this year 2025, is the power of God, the power of the Holy Spirit, power from above, divine power. Nítorí pé a ó gba agbára nígbà tí ẹ̀mí wọn bá bà lé wa.
àwọn tó gbà wọn tó ń ṣoríire láyé wọ́n ń ṣoríire nípasẹ̀ kíni nípasẹ̀ agbára nítorí pé nígbà tọ́wọ́ bá kan ọwọ́ ní ọ̀nà ń ṣe kíni ní ọ̀nà ńlá lórúkọ Jésù ọ̀nà rẹ yóò là fún rere so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa lónìí láti wá sórí ètò Onihinrere Sioni bàbá wa tí wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa àpọ́sílẹ̀ àgbà wòlíì Dáre Adéwùnmí àwọn ni wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run ajínrere Michael Adébọ̀wálé Adéoyè ní orúkọ tèmi lẹ́yìn lọ́hùn Pọ́nlé Adéwùnmí òun ni Ọlọ́run ń lò tó wà níbẹ̀ tó ń bá a wò ní gbogbo ẹ̀ ṣe ń dáadáa ẹ wá aṣọ onígbọ̀wá lórí ètò Onihinrere Sioni ẹ wá aṣọ onígbọ̀wá gbogbo bí Ọlọ́run bá ti fi sí ní ọkàn láti ṣe ẹ wá aṣọ onígbọ̀wá fún ẹ̀yin tí wọ́n bá ní ohun kan tàbí òmíràn láti bá wa sọ lórí ètò yìí 081-655-372-83 081-655-372-83 òun ni nọ́mbà tí ẹ ní àǹfààní láti pe ètò Onihinrere Sioni sí gbọ́ ọ̀rọ̀ tó yẹ kó nílò láti lọ gbàdúrà o bó ṣe kó gba àwẹ̀ kó fi àdúrà tì nídìí gbọ́ ọ̀rọ̀ tí Ezekiah sọ ọ̀rọ̀ ẹ tọ́ fún gbogbo ènìyàn láti gbàdúrà lé lórí nínú ọdún 2025 yìí nítorí pé bí kò bá ti ṣe agbára kò waste time gbọ́ nǹkan tí ẹ̀bà Ezekiah sọ túbẹ̀ ẹ̀ka lẹ́ẹ̀kan sí wọ́n sì wí fún un pé báyìí ni Ezekiah wí ọjọ́ òní ọdún ìfẹ́ dàbí kàwísà ọjọ́ wàhálà ni ọdún ìfẹ́ dàbí ọdún wàhálà àti ti ìbáwí ọdún ìfẹ́ dàbí ọdún ìbáwí àti ti ẹ̀gàn ọdún ìfẹ́ dàbí ọdún ẹ̀gàn nítorí tí àwọn ọmọdé ojú ìbí gbogbo ènìyàn pátá dé ojú ìbí kò sì sí agbára láti bí ṣùgbọ́n kò sí agbára láti bí so you need power to succeed in this year 2025 lórúkọ Jésù gbogbo ayé ojúmọ̀ ṣe ní orúkọ ti Jésù Olúwa wa a ó fàyọ̀ pàdé nígbà mìíràn lórí ètò Onihinrere Sioni ògo Ọlọ́run alààyè yóò sọ̀rọ̀ rọgbà yìí wá ká shalom shalom.